Kájùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódùdú àga. Odùduwà kò bá lè gbé wá. Ọmọ Odùduwà ṣègìrì. Ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí. Káwa lè gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni mọ̀lẹ́ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koikimedia, àwa là ń gbé tó lárugẹ. Ètò tó pọ̀jù ọgbọ́, ìwà máa ní. Kásá, ẹgbẹ́ polówó ọjà wà káyé bùbá yín jẹ. Ètò tó pọ̀jù ọgbọ́, ìwà máa ní. À ń gbé tó lárugẹ, à ń gbàsà lárugẹ. Ètò tó pọ̀jù ọgbọ́, ìwà máa ní. News and sports, ẹ máa rí gbọ́. Ètò tó pọ̀jù ọgbọ́. Ẹ ṣeun ẹ̀yin bàbá mi, ẹ wò ó ibí náà ni a ó padà fi ètò náà rọ̀ sí lálẹ́ yìí torí pé nẹ́tíwọ́ọ̀kì wa yìí kò ṣe dáadáa tó ṣùgbọ́n ká tó fi rọ̀ jẹ́ kí n sáré parí èèwọ̀ ìlú Gbóọrà, ilé tí ó jẹ́ ilé Oyèrò yìí. Ẹ rí i pé mo sọ pé wọ́n ní a ò gbọ́dọ̀ sọ aṣọ sórí òrùlé. Èèwọ̀ ló jẹ́ fún wọn nínú ilé yìí ju aṣọ sórí òrùlé lọ nínú ilé yẹn. Iná wọn fi ṣe òògùn dé ibi èèwọ̀ tá à ń sọ yìí. Ṣé ẹ rí aṣọ tí wọ́n fi ṣiṣẹ́ pé kí olè mọ́ bá àmọ́ ọjà nínú ilé yìí? Òun ló wọ́n sọ di èèwọ̀. Òun ló di èèwọ̀ fún wọn láti ìgbà náà títí dòní. Ìgbà wọn sì ti ṣiṣẹ́ yìí tí àwọn bàbá tí wọ́n tún dé tí wọ́n sì ń bá a bẹ́ẹ̀ wọ́n sì tún ṣe é. Inú ìdílé tá à ń sọ yìí ẹ lè béèrè lọ́wọ́ wọn bẹ̀ pé ǹjẹ́ olè ọjà nínú ilé náà rí? Ǹjẹ́ olè ọ̀wọ́nú ìdílé náà rí? Ẹ ó rí i pé wọ́n sọ fún yín pé ó ṣòro kó lè tó wọbẹ̀. Tó lè bá tún wá wọnú ilé náà, olè tó wọnú ilé òun kò lè ríran jáde padà mọ́. Ṣé ẹ rí i pé iṣẹ́ ńlá làwọn bàbá òun ṣe? Ìjẹ́ lónìí, ìjẹ́ àti sọ́ọ̀dì nǹkan, òun ló ṣokùnfà ló fi di èèwọ̀ fáwọn ọmọ inú ilé òun pé wọn ò gbọ́dọ̀ ju aṣọ sórí òrùlé. Níjọ́ wọn bá ti lè ju aṣọ sórí òrùlé, iṣẹ́ táwọn bàbá wọn ṣe nítorí kó lè mọ́ bá àjálé, iṣẹ́ náà mọ̀ bàjẹ́ nìyí. Ṣùgbọ́n lónìí, ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ èèwọ̀ tó rọ̀ mọ́ ìdílé kọ̀ọ̀kan àbí ìdílé tó ní kálukú wa wà. Ṣé ẹ ráwọn nǹkan wọ̀nyí? Ó ṣe mẹ́ta lọ, òyìnbó náà láàmọ́ sọ sí i. Ọmọ tá à ń sòyìnbó sí láti oṣù mẹ́ta, oṣù mẹ́fà. Ẹ sọ fún mi, kí ló fẹ́ mọ̀ nípa èèwọ̀ ìdílé? Kí ló fẹ́ mọ̀ nípa àṣà ilẹ̀ Yorùbá? Ẹ jẹ́ ká fi àṣà ilẹ̀ wa, ilẹ̀ káàárọ̀ oòjíire wa, ẹ jẹ́ á fi káwọn ọmọ wa nítorí ọjọ́ ọ̀la. Ẹ̀yin ní ò rí nǹkan lónìí ni ẹ wo àwọn aláwọ̀ funfun. Ẹ wá wò wọ́n bí wọ́n ṣe ń wá láti ìlú wọn lọ́hùn-ún, láti orílẹ̀-èdè wọn, wọ́n sì ń wá sí orílẹ̀-èdè Nàìjíríà ń bí. Wọ́n wá ń kọ̀wé. Ìwé wo ni wọ́n wá ń kọ́? Wọ́n wá ń kọ́ èdè Yorùbá. Èdè Yorùbá táwa sọ pé àwa ò fẹ́ mọ̀ yìí, táwa sọ di ọ̀tá ara wa yìí, òun làwọn wá ń kí ọ̀hún yẹn wá ni wọ́n wá ń kọ́ nílẹ̀ káàárọ̀ oòjíire ń bí. Bẹ́ẹ̀ bá délé yunifásitì ilé Ìbàdàn nísìn, ẹ rí wọn tí wọ́n pọ̀ lọ́bẹ̀jà tirẹ̀, àwọn fẹ́ẹ́ pọ̀ ju ọmọ káàárọ̀ oòjíire lọ. Àwọn ọmọ òyìnbó aláwọ̀ funfun, àwọn tìǹtìǹ tí ń tàn. Ṣùgbọ́n
wọ́n ti wá gbọ́ èdè ju àwọn elédè lọ ní ìsín. Ẹ wá wò ó, ìgbà wọ́n kọ́ èdè Yorùbá tán wọ́n wá ń dára wọn padà sílùú wọn lọ́hùn-ún sórílẹ̀-èdè wọn. Nígbà wọ́n bá wá débẹ̀ wọn á wá tún mọ́ ọ lọ kọ́ àwọn ọmọ tíá tó jẹ́ àwọn ọmọ tíá tó jẹ́ ọmọ káàárọ̀ oòjíire ń bí tí wọ́n wà lọ́dọ̀ tiwọn lọ́hùn-ún. Wọ́n wá lọ́ọ́ fi èdè Yorùbá táwọn wá kọ́ wọn lọ́ọ́ fi ń pa àwọn náà lọ́hùn-ún. Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Ìbádàkẹ́ ẹ jẹ́ kájọ jókòó kájọ pé ìrònú wá sínú ọkàn nìkọ̀ọ̀kan wa pé orílẹ̀-èdè Yorùbá ilẹ̀ káàárọ̀ oòjíire mọ̀ ń lo oko parun rèé. Mo sì mọ̀ pé lágbára Elédùmarè lágbára adẹ́dá àṣẹ̀dá ilẹ̀ Yorùbá kò ní roko parun. Níwọ̀n ìgbà tí nẹ́tíwọ̀kì yìí rárá dúró díẹ̀ bóyá kí n sáré fún wa ní èèwọ̀ kan sí ká tó mọ́ ọ lọ. Mo ti jẹ́ kó yé wa nípa ìran Olúgbọ́n, ìran Ìrèsé. Ẹ jẹ́ kájọ gbé ìran Ìrèsé yẹ̀ wò. Àwọn ìran wo ni à ń pè ní Ìrèsé? Ìran Ìrèsé wọn kì í jológbò, bẹ́ẹ̀ ni wọn kì í jẹran àyẹ̀. Ẹran wo ni à ń pè ní àyẹ̀? Àwọn míì á pè ní àgúnró, àwọn míì á pè ní àgúrú. Ìran Ìrèsé kì í jẹ àwọn nǹkan tí mo sọ yìí. Kí ni wá nìdí pàtàkì tí wọn kì í fi jẹ ẹ́? Iṣẹ́ náà ni àwọn náà ṣe débẹ̀. Tẹ̀síwájú fọ̀pọ̀ yìí.